wòlíì tìbẹ̀tàn ti fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n ń pè wọ́n ní babaláwo. oníròyìn kan ló fi ọ̀rọ̀ wá bàbá yìí lẹ́nu wò nípa gbogbo àwọn tó ń sọ oríṣiríṣi nígboro pé wọ́n lo ewé àtegbò. ẹ wo ìdáhùn tí bàbá yìí filẹ̀ lágbára ọ̀hún, bẹ́ẹ̀ ni ó lágbára. kódà ọ̀rọ̀ yìí débi pé wọ́n mẹ́nu ba ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo báwọn èèyàn ṣe ń bú wọn gbogbo ìgbà tán ní ààrẹ ń gbọ̀n nǹkan bá ẹ wo ọ̀rọ̀ yìí lágbára. Kí lohun tí wòlíì tìbẹ̀tàn filẹ̀ lórí ọ̀rọ̀ oríyọmí àti Queen Naomi lórí ọ̀rọ̀ stampede ìbàdàn ọjọ́sí tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ. ìgbésẹ̀ wo ni wọ́n ní Queen Naomi gbé tó fa gbogbo rògbòdìyàn yìí? ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́nu fọ́nrán yìí o. oríṣiríṣi àwọn èèyàn lọ̀rọ̀ kàn, àwọn pásítọ̀ lóríṣiríṣi gbogbo wọn lọ̀rọ̀ kàn. tó tún kan bàbá Ọbásanjọ́, tó kan oríṣiríṣi àwọn èèyàn ńláńlá tí wòlíì tìbẹ̀tàn mẹ́nubà. kí ni wọ́n sọ ń pa wọn? ìkan kì í sínú fọ́nrán yìí o. Welcome to CrossBlog X TV. Remember to like, share, and follow us. Only what you are going to become is in your left hand. Then the numbers of days I'm going to spend is already stamped here. When the if I right come to the hand, but they want to compare, but they want to come to waiting. Back on this way. So somebody can do the good again. One live and live for you and the young group. Nípa ìṣekúṣe. Tí ọmọ tó bá lò ẹnìkan dé ìdánwò nígbà yìí dé láti London. Mo fẹ́ lọ kí ní lákùrẹ́ kò lè ní ìjàmbá lọ́rọ̀ ẹ̀. Kò lè dá sẹ́ẹ̀dì lọ́rọ̀ ẹ̀ kò lè kú lẹ́yìn. Ìyàgbọ́ ìjọ náà ló rán ẹnu ẹ̀. Sọ̀bọ̀ ṣe rí nìyẹn. Bàbá ìbéèrè tí mo tiẹ̀ wá fẹ́ béèrè gbogbo ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ lè ronú wípé àtẹ bá láǹfààní wípé eléyìí mi ò mo ṣẹ́kù díẹ̀ káàtó mo fẹ́ ṣe àtúnṣe sí àwọn nǹkan wo ni. Mi ò tiẹ̀ ní ìrànlọ́wọ́. I normally finish every time I do on daily basis. And I'm more prepared. Kò sí àṣìṣe kan tẹ́ lè wò lára mistake yìí ìbádẹ́. Mo ti rí bàbí mi ò ronú ẹ. Ó ní kí ló ń gbé inú mi ayọ̀, gbé inú mi ò ní nǹkan tí mo ń rò. Tó bá jẹ́ bọ́ọ̀lù ẹ̀ mo fẹ́ wà mo fẹ́ lọ wà. Tó bá tẹ̀ ló máa lásẹ̀ táyà ọ̀dà máa lọ màlẹ́. Mi ò ní ẹ̀dá lórí ọ̀rọ̀ tí mo rò. Ẹ̀yin tó parọ́ mọ́ mi àwọn tó ṣe wọ̀ mọ́tì ọjọ́ yẹn ní bọ́ọ̀lù yẹn ní bọ́ọ̀lù mi lọ. Ó ní búburú òjò tó fún. Ó ní ká máa fàdúrà ra ìgbà padà. Oríṣiríṣi awuyewuye lórí ayélujára tẹ́yìn náà máa rí babaláwo ní tìbẹ̀tàn o kíní kan ní tìbẹ̀tàn o bàbá fún torí àwọn tí o mọ̀ wípé iṣẹ́ wòlíì abíyín mọ̀ ni àwọn èèyàn sọ̀rọ̀ yín wípé ìlò ewé àti egbò tẹ̀ ń lò yìí ó làwọn èèyàn fi ń sọ̀rọ̀ babaláwo bàbá kí lẹ ní sọ sí àwọn èèyàn. Babaláwo ìyá tó bí wọn ní babaláwo wọn sọ bá ti lè lọ irú pẹ̀lú gbúre tó tún wá ṣe ukú pẹ̀lú ẹ̀ they call it herbalist. Yorùbá wá pè ní àwọn Ìgbò àwọn ńlá wọn ní herbalist. Ìyá èèyàn ní babaláwo torí ìyá ló máa mú gbogbo kọ̀kọ́ṣọ̀ yẹn jọ ló máa ní kọ́kọ́ wọ́n jẹ́ lálẹ́ so automatically ẹni tó fi ń wú irú ẹ̀gúsí tomato lórí kótókójọ yìí ó ti pọ̀ so òjòba pẹ̀ nìkan ní abáni ṣé ìgbàdo pé ewúrẹ́ náà pa ìjọba tí mo dé bì àwọn èèyàn gbẹ́bọ káàkiri kò sí ìlú tó gbẹ́bọ tábẹ́ òkúta ti jẹ ọmọ jẹ odidọdún mẹ́rin ni mo lọ fi gbé káàkiri orí ewúrẹ́ imú ẹran ẹnìyẹ ìpàdé ìfàdé nílé mo lọ fi ọmọ ẹsẹ̀ jẹ ọwọ́ èsì ẹ̀ ní tòótọ́ nǹkan tó wà lórí ìta mẹ́ta tó bá gbé ìrànlọ́wọ́ tó máa jẹ àtúbẹ̀ tó má dẹ̀ dóorùn lẹ̀ ládùúgbò tó má bàa dóorùn lẹ̀ ládùúgbò so my brother gbogbo ilé ìkan sọ ọmọ yẹn mo máa ń rí orúkọ tó ń kọ sórí ewé tó bá rìn lọ ta ló dá mi bẹ́ẹ̀ ṣé mo fẹ́ torí ẹ̀rù àwọn Nàìjíríà àwọn aláriwo ẹlẹ́nu rírun wọ̀nyí kí wọ́n ní nǹkan tó ń sọ ń pa mi kí ló wọ ìwọ náà máa ń wù ní mọ́sán ń pa mi náà kí ló kàn mí àmà chíkì máa rí àwọn ló wà ń di ariwo náà ẹni tí òní tó ń wo búlọ́ọ̀gì tó wà ní Nàìjíríà ló ń gíbi kọ́mẹ̀ntì lórí ayé ẹ̀ tí ó máa rówó ní sọ̀gbàdú báyìí èmi wà àwọn chíkì nìyẹn Tinubu ló wò kí wo YouTube wọn ní gbàdúrà lẹ́bù ó lóun kí wo YouTube ọ̀dọ̀ wọn mọ̀ bí tó ń lọ ṣé wọlé àbí òbọ̀dé wọn ló tọ̀ ó jábọ̀ ó ṣe gbogbo ẹ̀ bàbá wèdè fọ́ bàbá wèdè shake bàbá wèdè wò
lẹ́ni ìsìnkú ya president ariwo ọjà nísà. bàbá nǹkan ṣẹlẹ̀ nàìjíríà lásìkò bíi jẹta nílùú ìbàdàn stampede ńlá ni àwọn tí wọ́n lè gbẹ́tò ìkalẹ̀ wọ́n ní àwọn fẹ́ẹ́ fi bọ́ aráàlú ni èèyàn 5,000 wọ́n pè wọ́n ní kọ́dé lágo 10 wọ́n débẹ̀ ní aago 5 ìdájí ọlọ́mọ ń sọmọ láti ilẹ̀ sínú sùkúù tí ò mọ ẹni tó wà ń bẹ̀ eléyìí ṣé ìṣẹ́ eléyìí ni òṣì ní àbíjà abara wa nàìjíríà sà. o ti dáhùn question yẹn. ẹyin ẹnu question àti tó béèrè o ti dáhùn. last Monday olúwàfíà mi pé kí n sọ fún àwọn nàìjíríà ewu tó wà nǹkan ọ̀fẹ́. lọ́wọ́ ẹ̀yẹ kí ó tẹ̀lé wòlíì oníwòlíì bá sọ. Naomi gba àjọ àjẹni. àwọn 8 ló ti gbà ó lójú ayé mi. nígbà tí wọ́n máa kọ́ mú Joshua Tèmítọ́pẹ́ tó máa kọ́ gbarú àjọ bẹ́ẹ̀ bọ́ọ̀sì já bọ́ sínú ìhà méjì. ṣùgbọ́n nígbà tó máa di olórí kóòtù yẹn wọ́n lọ fún àwọn èèyàn wá láti South Africa ilé wó pamọ́ ẹnìkejì ni bẹ́ẹ̀ni ẹnìkejì tó kọ́ gbarú àjọ bẹ́ẹ̀ ni Babangida ó kó gbogbo àwọn young prominent Nigerian soldiers ó tún ọmọ inú ìdìbò ló wá àyè lọ́wọ́ àwọn àjẹ́ àti the civilian president wọ́n lò wọ́n ni wọ́n lò àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lò wọ́n ni sọ lẹ́yìn yẹn ìdí omi. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn àrí pé fọ́nrán yìí ó lágbára. ìdí omi ní 3 years ago òun náà ṣe tiẹ̀ ní wọrí ó lóun kọ́ church fáwọn èèyàn wọ́n ṣe nígbà gbàgbàgbà wọ́n ní wọ́n yẹn ṣe ilé wó pa àwọn ọmọ church lọ́wọ́ wà lórí ìbẹ̀rẹ̀ yín báyìí yẹn jẹ́ blọ́ọ̀gì tí ó máa wà questionable at times ẹ lè ṣe findings ẹ máa tún lọ wọ ìbáṣà ẹ máa gbé ẹ wá jù sí àwọn tí mo kọ́ àṣàbẹ̀ nígbà tó ṣì wà pẹ̀lú mi nìyí you want to remain unique kì í ṣe bó ṣe ká ọ̀rọ̀ yẹn lẹ́nu àwọn ìwà ìkan tó sọ ìwà ìjòkó wà gbé wa so bó ṣe ń wò lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ ìyẹn ò ṣó àyè litigation lè sínú bẹ́ẹ̀ yẹn because ìkan tó sọ àti practicalize àti confam ìbí yomi ó ti gba àpàdé tiẹ̀ ìyẹn náà fi kún ní wọ́ọ̀rì yẹn nígbà tó tó yá Suleiman ó lóun àdúgbò proof ó lo àwọn ọlọ́pàá àwọn èèyàn lo àwọn èèyàn wọ̀nyí ni bẹ́ẹ̀ láyìn tí ẹ̀ tó kúrò ẹ̀ tó tún dájọ́ míì òní Naomi mo ti sọ ní prediction 2023 pé kí Oríyọmí ṣọ́ra dáadáa àkóbá ń bọ̀ àkóbá àti àdábà lọ́wọ́ prediction yẹn wà pẹ̀lú mo ṣe ká fún ọ̀kan láàárọ̀ yìí sí automatically gbogbo ẹ̀ ló yé wọn kan tó ń ṣe kò sí nǹkan tó máa fi Naomi ṣe o Naomi ò sí láìsí pọ́nlé ó ti lọ́lé o àṣírí ìlú yìí ni ó ti lọ́lé mo ti dúró àjẹ́ tọ́pìkì kan tí wọ́n prepare lọ́wọ́ where can we get justice good justice ṣọ̀gbẹ́lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ Bọ́lá Ìgè kú I get justice Abíọ́lá kú I get justice Abacha kú I get justice Délé Gíwá kú I get some ẹnìkan pàṣẹ fẹ́ràn wíwá I get good justice so lẹ́tà Adédoyin wọ́n tọ́jú ẹ̀ pàṣẹ báyà ẹ̀sùn wọn ní gọ́ọ̀nà tó lè rí léṣe ọ̀rọ̀ tilẹ̀ lọ ó tilẹ̀ tíráàlù ẹ̀ kan ti fún páálí ẹ̀ kìíní ní àwọn táìmù ọ̀jì káàlì ọ̀jì tó ń pa èèyàn tó ń jẹ èèyàn tó ń wọ́n ní pé ewúrẹ́ yóò ní ẹnu wọ́n ní wèrè ní ó fi tó ṣe báwọn tó ń fún lẹ́rọ̀ yẹn àwọn èèyàn tó ń fún lẹ́rọ̀ yẹn wọ́n dájẹ́ náà ní Barrister tó kọ́ orin yẹn ṣé nígbà tí Barrister tó jẹ gbèsè àwọn kí báńkì má bàa wá gba ilé wọn lọ sí sílé ṣé wọ́n rò tí báńkì bá fẹ́ gbowó wáyé lóhùn ẹ̀ náà wọ́n lè sọ̀rọ̀ gbogbo wọ̀nyí ló yé wa wọ́n dájọ́ ní gbogbo gbà pàdé ni. ìyẹn ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yà ìtàn ọmọ fẹ́ wọn mọ gbogbo bó ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ti fi so Naomi máa kò tiẹ̀ ṣe báwọn náà bímọ wọ́n rọ bímọ mo bó ṣe rí. ṣùgbọ́n sà nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ àwọn tó ń lè ṣe rédíò orí ẹ̀mí àti àdúgbò nǹkan àṣírí atẹ́gùn níbẹ̀ ẹ má lọ mọ́ o ẹ má lọ fẹ́ ṣe kí nípa àwọn tó fẹ́ wọlé ti wọlé still àwọn èèyàn náà. ẹ sà ìbàjẹ́ kí dáhùn question kejì kò sí Nàìjíríà tó fẹ́ ṣiṣẹ́ Ọbásanjọ́ ò ṣiṣẹ́ rí
Abacha òṣìṣẹ́ rí, Babangida òṣìṣẹ́ rí, ṣe wọ́n jó wọ́n ni, ṣe wọ́n jalè ni. ló ṣe ológun sójà ni Èmi tó máa lọ sí mo gbé bọ̀ lọ sóko tí mo lọ 3 weeks mi tó padà tí mo pa ìgálà méjì àtẹ̀tù méjì tí mo kó wáyé lókè iṣẹ́ ọ̀lẹ́ ni mo ṣe iṣẹ́ ológun. Ṣé nǹkan tó tọ́jú tí wọ́n tó jí tó yìí náà ṣiṣẹ́ ológun? We can't trust them. Bọ́pá tí Buhari máa padà wálé lé wọn náà náà owó wa tó ti sọ́ọ́ máa padà. Nígbà tí Buhari wọlé, wọ́n kọ́ gbogbo jet fly kúrò. Gbogbo hangar bíi private jet wa kò sí kankan mẹ́mu. Wọ́n believe it was original Buhari. Buhari náà wà ní ló máa jẹ lọ́jọ́ alẹ́ ní kọ̀ọ̀tìgéètì fáwọn olè. Ṣé nígbà yẹn náà la rí kí lorúkọ mọ́nìjà NDLA gbogbo wọn everybody àwọn gbogbo lọ South Africa INEC gbogbo wọn bàlàbàlà àwọn tó lọ jẹnata ní ọ̀rọ̀ wọn ṣẹ ó lè àwọn aṣojú wa Nàìjíríà àwọn gómìnà president àwọn opportunity ni wọn and they overuse the opportunity so àwọn olóyún kébì sí ìlú gbogbo ilẹ̀ tó fẹ́ fi ṣe operation feed the nation tí gbogbo Ọbásanjọ́ mú wọn wọ̀ náà ṣé Buhari ló jẹ olè ló mẹsẹ̀ òde tọ̀ tó ní Ọbásanjọ́ fi owó Nàìjíríà sanwó staff ẹ̀ káàkiri nígbà tó fẹ́ lọ́wọ́ náà máa kọ́lé fúnra wọn 25 bedroom dísà dáadáa gbogbo ẹ̀ àti pàmì kúrò lára ní wọn kọ́ tó ń pè wá ní massive ẹni tó láìdí àti òrùkú fi ṣe máa ń pè ní massive tó láìdí àti òrùkú fi ṣe máa ń pè ní massive so bàbá ẹ massive bàbá mi massive bàbá àfihàn massive bàbá onílé gbogbo ní kankan àgùnbánirọ̀ ní bàbá ẹ ṣe títí ó fi dìbì tó fẹ́ yá ìyá tèmi náà bàbá tèmi náà àgùnbánirọ̀ náà ní wọn ló wà láàárọ̀ gbogbo wa náà ti rí ẹni tí kò tẹ́lẹ̀ kúta bẹ́ẹ̀ tó bá jẹ́ Tinubu àwọn Sanwó-Olú àwọn àmbọ̀ títí bẹ́ẹ̀ mọ́bí tó ti lọ mú àwọn pípọ̀ wọn ẹ̀nà owó níran ní Nàìjíríà àtẹ̀lé di ara pé níbo lélẹ̀ ìṣirò owó yìí no ló má bẹ̀ títí wọn ní tó Britain àtúfẹ̀ yìí Amẹ́ríkà àtẹ̀ yìí ẹ̀ Switzerland àtẹ̀ yìí ẹ̀mọ́yé owó tó wà ní Switzerland tó wọn kiri gbà padà mú nítorí pé wọ́n ní kọlọ̀ máwọn tó ń sáìn collateral wa kò sí so my brother ló bá sọ pé ebi ọ̀lẹ ló ń ṣe wá kì í ṣe ebi ọ̀lẹ ló máa ń bí ebi débi bá ọ̀lẹ ọwọ́ ọ̀lẹ ojú ọ̀lẹ nínú break ọ̀lẹ ẹsẹ̀ tàfíìrì ọ̀lẹ ti pọ̀ jù ó ní níbo lógún ti wá níbo ní wàhálà ti wá James sọ ó ní láàrin níbi ọ̀lẹ ti pọ̀ pàtẹ́yìn fún yàn lóyún tí ò níṣẹ́ ó bí kìíní ó bí kejì kò tí ì ríṣẹ́ ṣé wọn tó ń wá látọ̀run ìlú fẹ́ wá ṣe jáde ẹnìkan tó tún lọ sùkúl tó padà ó dé ó lóun ti lọ rí òkè 10-20 times ó dẹ̀ padà ó dẹ̀ fi ṣe sí pastor ìkan wá sí ilé ẹnu ọjọ́ mẹ́ta yìí ìyá ti jẹ́ ju táyà gírẹ́dà tó fi ṣe títì ó lọ prayer warrior ọlọ́run kan ló dá prayer ọlọ́run dá prayer how do you come about prayer kí ni prayer ń ṣe níbo ló kọ́ sí pé níbo ọlọ́run ló dá prayer so please mo fọlọ́run bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣe ṣe so please mo fọlọ́run bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣe ṣe gẹ̀ẹ́sì mo jẹ́ ìpín ló fẹ́ ṣe lórí ọdún yìí sí tí o bá ń ta adìyẹ 300 inú àádùn ní 25,000 rupees yóò rántí pé rice tó jẹ ẹ̀wà tó jẹ kù ẹ̀ta tó jẹ kù àbí kò yẹ bẹ́ẹ̀ni tí tó jẹ kù ó lè bọ́ adìyẹ adìyẹ 18 ayẹyẹ 10 ayẹyẹ 15 tó bá yẹ ibẹ̀ lẹ́ẹ̀mejì lọ́dún tó dẹ̀ ní mẹ́wàá abo 5 ọmọ ya adìyẹ tó máa ní tó bá parí ni kò sẹ́ni tó fẹ́ ṣe ìkànlẹ̀ dọ́là eré táwọn Tinubu Abíọ́lá Oyèdèpọ̀ Adébóyè tó ń fi àwọn mẹ̀kúnnù sátìpọ̀ jù wọ́n ti lùsì bí àárín wọn tó bí lákà Adébóyè wọ́n tó bí lákà bí àárín wọn Oyèdèpọ̀ ń sè wọ́n ti lọ́ọ́ rìtáyà partner ìyẹn náà máa jambala káàkiri ẹ̀sìn kò lè dàbí Adébóyè kò lè dàbí Oyèdèpọ̀. kò sígbà tí bàbá yìí máa sọ̀rọ̀ tí wọ́n ní mẹ́nu bà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo bí nǹkan ṣe bàjẹ́ àwọn tó wà ń di ìbàjẹ́ Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nípa èyí tí àwọn èèyàn ń sọ nípa wọn yìí kí lè ròyìn lórí lórí ọ̀rọ̀ lílo ewé àti egbò kí lè ròyìn ẹ̀yin èèyàn ẹ drop comment yín pàápàá lórí ìdáhùn tí bàbá yìí fi lẹ̀ lórí gbogbo awuyewuye tí àwọn èèyàn sọ káàkiri. Remember to like, share and follow us. Ẹ drop comment yín á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page.
tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ò ní gbọ́ tó lóhùn ò ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.